This is a toast to our love. Ìwọ ni ẹyinjú mi, ìfẹ́ mi, ọkàn mi. Ọládọ̀tun mi, ìwọ ni orí náà tí kò jẹ́ kí tìfìlà ṣègbè. Ìwọ lọ́rùn tó mú èjìká dúró. Ìwọ lòpó tó mú lérò. Ìwọ nífẹ̀ẹ́ mi, ọkàn mi. Èmi ò lókè mi lẹ́yìn ìwọ Ọládọ̀tun. Ìní ló pé ọdún kẹrin tí èmi àti ẹ ti wà gẹ́gẹ́ bí tọkọtaya. Ṣé wàá rí ẹ̀mí wa tó ṣọdún mẹ́rin? A ṣe 5, a ṣe 10, a ṣe 20, a ṣe 50. Kódà, a ṣe 100. Cheers. Cheers, darling. Call me, oh, pretty young girl. I love you, yeah. Wanna lose you, but oh, worry me. Oh, call me, oh, worry me, oh, baby, oh, call me. Worry me, oh, baby, all of me. We are one today, my final town, walk of me. We are one today, my final town, walk of me. Bilebando, Kafura. Má gbèsù láyè láti wọlé ẹni. Problems shared, problem shared, problem solved. Àti dìkan, baby, ọkọ mi. Ọmọ lèrè ìgbéyàwó, orí fúra lọ́mọ. Life, ayé ni a lè fi gbé láì kọsẹ̀ rárá. Kí lẹ wá tí gbọ́? Ẹ tí gbọ́ nǹkan kan. Wọ́n ní àgbà wa búra bébí ò bá ṣe é rí. Wo aya mi jẹ́ kí n lọ rò màlà fún ẹ kó jẹ ná. Tó lọ́pọ̀ kọ ẹ lè sísan kó sọ pé ó yà wọ́n lọ. Mọ́mí ẹ má wulẹ̀ ṣe yanu. Ṣé rí ìyàwó yín ò padà lé ni? Ìgbàdàn bí ló máa wà kọ́ lẹ́yìn. Èmi ni máa padà sẹ́kọ̀ọ́ torí iṣẹ́. Ó máa lò bí 2 days. So ẹ má lẹ́yìn kan dúró màlá fóun. Èmi ni kẹ wá rẹ̀ ṣe máa tọ́jú. Ọ̀dà kò burú. Aya mi, ọkọ ẹ̀ lálejò báyìí. Àwa méjèèjì ló nílé lọ sí kíṣìn kó lọ ṣoúnjẹ fọ́kọ ẹ̀. Kí ma? Àbí mọ́mí, ṣé iná máa jẹ màlà? Àṣẹ bí ìyàwó mi ló fẹ́ rò, má jẹ́ ẹ̀. Ok ma. Mo bọ̀. Ok. Ẹ ṣe dẹ̀. Ọkọ mi. Mami. Báwo ni ọkọ mi? Kò sí nǹkan kan, everything wà okay. Láàrin wa àti ìyàwó ẹ̀. Kò sí nǹkan kan. Báwo ló ṣe ń ṣe báyìí? Ṣé o ti sọ nǹkan tó ń ṣe o ti sọ fún mi? Mami mi ò lè sọ fún bẹ́ẹ̀ yẹn. Báwo ni mo ṣe máa sọ fún bẹ́ẹ̀ yẹn? Láti bí ọdún 4. Ìwọ ọmọ ìpèrè tí pípẹ́ máa mọ́kàn ṣáko ni. Mami ọ̀rọ̀ tẹ́yìn sọ yìí ọ̀rọ̀ ńláńlá ni kò ń ṣe nǹkan tí máa sọ ṣákálá bẹ́ẹ̀ yẹn. Mi ò lè sọ fún kò lè mọ̀ jẹ́ ká fi yẹn lẹ̀ for now. Kò dáa o, ṣe ló yẹ ká pè kó jẹ́ ká sọ fún tó bá lọ mọ̀ tábà ní kò ní mọ̀ tó bá lọ mọ̀ létà nǹkan. Mami mi ò like o, mi ò like ẹ jẹ́ ká bójú kún bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fi bẹ́ẹ̀ lẹ̀ ẹ jẹ́ ká gbàgbé yẹn for now. Kò burú mi gbọ́, mo ti gbọ́ nǹkan tó sọ tó bá gbọ́ tèmi. Ṣùgbọ́n wàá sọ pé mo sọ tó bá yá. Yo, what's up Nigeria? I'm back in effect, I'm back home, huh? Ọ̀gbẹ́ni kí ló ń ṣe ẹ́? Ó dẹ̀ bọ́ jákẹ́ẹ̀tì kó bọ́ ẹ̀dùn ọmọ yìí. Ó fẹ́ kó pa ẹni kí ló dé o ti bọ́ sí Nàìjíríà náà ò sí ní ìlú òyìnbó wọn mà. Ṣé ìwọ medical doctor náà ló ń sọ̀rọ̀ bí ọmọ ayé yìí? Ṣáwọn èèyàn dẹ̀ ń jẹ́ kó máa gúnyàwó wọn lábẹ́rẹ́ báyìí? In fact, ó jọ mí lójú. Ṣé bí wọ́n náwọn ará Amẹ́ríkà ṣé wọ́n lẹ̀ já ni? Ṣé dókítà ló ń gúnyàn lábẹ́rẹ́ ni àbáwọn nurse? Ìgbà tí mo ní competent nurses ṣé mo ní reason láti fẹ́ anybody lábẹ́rẹ́ ni? In fact kò yé ẹ mà. Kí wàá ní iṣẹ́ tiẹ̀? Kó máa wò dí àwọn ìyàwó oníyàwó káwọn ọkọ wọn tó máa fún ẹ lówó àbí?
Oh my God. Wàhálà o lè change. O lè change like. Kí ni mo fẹ́ change fún? My life is okay. Ẹ fi wá sílẹ̀, ẹ fi wá sílẹ̀. The way we are. That's the way we are. Mo tún ti dé Naija mẹ́. Mo ti finish gbogbo àwọn ọmọ Amẹ́ríkà. Kí n tún wá yẹ àwọn ti léwò. Àwọn Africa Magic. I'm here, man. Oh, you are a celebrity. Iyọ̀. Bíbó náà ṣe. Dẹ́gbẹ́ wá òsò sí lọ sí mama pretend báwa ló ń ṣe. Yá àmọ́ ẹni rẹ̀. Gbogbo tó ti ṣe láti secondary tó ti ṣe university. Ó wá fẹ́ máa yú ó wọ white jacket ń bí o. Bẹ́ẹ̀ni sọ̀rọ̀ àwọn ọmọ Africa Magic ẹ̀ báwo ni ó. Ṣàkókò lọ wá kó jẹun kó wẹ̀. Àwọn wá gbé mi lọ jẹyán mẹ́. Gbogbo yan imported angel America ẹ̀ fake ní jẹ́ wá jẹyán tó gùn mẹ́. O ní believe. Ẹja orí tarmac. Gbé mi lọ street. O ti máa ń sọ ti pẹ́. Ṣá gbé mi lọ ibẹ̀ rọ́gọ̀. A dẹ̀ tún lè ra àwọn ọmọ yẹn ń bẹ̀ náà. Wọ́n fọmọ sí ẹ ni mà. Àwọn Africa Magic. tó hípẹ̀rì aṣọ sí ibẹ̀ gbogbo wọn fẹ́ wá èrò jáde báyìí. mi kúkú sọ fún pọ̀ tuntun mi fẹ́ ní ká máa dàrọ́ bọ́ra. lẹ́wọ́n ní tó tíráṣọ yẹn Lẹ́bàkẹ́. Máa mo ti rí. Yeah, sorry. Right. Good to go. Oh yeah. Yalla. Bolando. Oh, the doctor, of course. Oh. I'm not going anywhere. Why? Ó ní mi ò lọ. Kí ló dé? Kí ló dé tó máa sọ pé ò lọ? You know it's important. Ọkọ mi. Yes, darling. Only a fool. Keep doing the same way all the time and expect a different result. Meaning? Meaning, bí látọjọ́ tá ti lọ sọ́dọ̀ Dr. Dele. Kí lè sì tá ń bá bọ̀. Òfò náà ló ń já sí. So what's the point? But we have to keep trying. Sorry, I'm not going anywhere. Labake! Labake! We have to keep trying. Fine. To buy insist mama lọ sọ́dọ̀ doctor. No problem. But pé same ọ̀dọ̀ Dr. Dele yẹn náà. Hell no. Hey, Labake! Labake, you have a wrong notion. Okay? He is a qualified doctor, a medical doctor. Kò yé mi, ó kọ ṣáà takú olóhùn wá ṣe. Ẹ̀ẹ́dẹ̀jọ́ fa nǹkan kan. No. Kí dẹ́ ṣe kó yóò gbọ́ anything. Mi ò rò bẹ́ẹ̀. Anyway, báwo obìnrin ṣe jẹ́ lórí yẹn? Àwọn ọkùnrin ò lè understand wọn tán. Wọ́n kàn lè yí bírí lẹ́ẹ̀kan náà. Kò yẹ. Kọ́lápọ̀ ló gbé ìjà. Kọ́lápọ̀. Ọ̀rẹ́ mi kan tí mo ló ṣẹlẹ̀ láti Amẹ́ríkà. Hello. Báwo ni ọ̀rẹ́? Ok, ṣé nírọ̀lẹ́ yìí? Kò sí problem. Màá block ẹ̀ mbẹ́. Ok, later. Wà pa náà. Kọ́lápọ̀ pẹ̀lú fàájì. Jẹ́ ká jọ ṣeré jáde. Eré báwo la ṣe máa ṣe èyí tó wà nílẹ̀ yìí? No, nǹkan kékeré nìyẹn. Let's forget. Mo fẹ́ sọ nǹkan fún ẹ lórí àwọn medical result tí máa ń fún ẹ tó ń drop sọ́dọ̀ àwọn ọmọ mi. Ṣé o rò pé dangerous ṣá? Kí ni ìtumọ̀ yẹn? Ibi tó bá wù mí kọ́ ni màá fi result mi sí ni. Àmì ìwà ẹ̀kọ́ ń ṣe nǹkan tí mo lè tọ́jú sínú ilé. Kò síbi tó wà nílé tí o lè wọ̀. Tí bá fi sí ọ́fíìsì náà ó dangerous.
tí kankan náà àwọn tó bá mi ṣiṣẹ́ bá wà tó bá tún kọ́. But why not ọ̀dọ̀ mi? ṣé èèyàn kọ́ ni wọ ṣé nǹkan kan lè ṣẹlẹ̀ sí wọ náà ni ọ̀dọ̀ ìyá mi ni best mo fi ìpòmọ̀ tọ́jú ẹ̀ sí. No problem jẹ́ ká máa lọ sọ́dọ̀ Kọ́lápọ̀. Kọ́lápọ̀ tí mo gbé inú náà experience ọ̀rọ̀bìnrin kan ọdún méje ló ti ní girlfriend tẹ́lẹ̀ ọ̀rẹ́ ẹja lọ́jà. ọkọ mi o pretty young girl I love you yeah wanna lose you but olówó orí mi. Orí ìrònú iná ló ṣe wá ní. Ó ní ìdá tí fi ronú ṣe rẹ̀ léṣe. Ọlọ́run tó ṣe fún Kẹ́hìndé á ṣe fún Táyé kódà á ṣe fún Ìdòwú tó ṣe kẹta wọn. Mo ti rí àwọn tó ń wojú Ọlọ́run for 6, 7, 8 till 10 years kọ́lọ́run tó dá wọn lóhùn. Wo máa kàn advice wa àti bọ̀dá Dọ̀tun kẹ́ ẹ túbọ̀ kún fún àdúrà ni and kẹ́ make sure pé ẹsẹ̀ yín ò wọ́n lọ́dọ̀ doctor so that wọ́n lè máa ṣe regular check-up fún yín and especially ìwọ wọ́n lè tún advice. Tell me there is nothing wrong with me. How do you mean? You don't understand. Irọ́ ni Dọ̀tun àti dókítà ẹ̀yẹn Délàbí kí lórúkọ yẹn jẹ́. Irọ́ ni wọ́n ń pa fún mi láti jọjọ́ yìí. Kò sí nǹkan kan tó ṣe mí. I am very very okay. How do you mean? Tommy, ilé mọ́mì Dọ̀tun ló wà ní last week Saturday Sunday. Nígbà tí mo wà nílé wọn mo stumble against àwọn dọ́kúmẹ́ǹtì kan. Ṣé wá dáhùn dọ́kúmẹ́ǹtì ni rìpọ́ọ̀tì fi hàn pé Dọ̀tun ní accident nígbà tó kéré. Accident yìí affect ìkan náà àwọn testes ẹ̀. Wọ́n wá ṣe operation fún un. Lẹ́yìn operation ni rìpọ́ọ̀tì fi hàn pé ìkan náà àwọn testes ẹ̀ ti wà infected tó dẹ̀ máa ń fa low sperm count. Incredible. Report tí mo kà nílé mọ́mì Dọ̀tun afẹ́ wọ 50. Gbogbo ẹni Dọ̀tun ló fi ń pamọ́ sílé mọ́mì. Even Dr. Dele òṣì Dr. Dele yìí èyí tó ṣe fún Dọ̀tun ní 3 weeks ago mo rí níbẹ̀ tó fi hàn pé chances Dọ̀tun àti fọ́bìnrin lóyún is just 98% impossible and just 2% possible. You can imagine. This is unbelievable. Ṣé o ti wá rí báyìí sí pé ìka làwọn ọkùnrin? Ìka gbáà lọkùnrin. Labake baby. Sweetheart. Kí làwọn ọkùnrin tó ṣe fún baby mi báyìí? Ṣé kí n ṣe pé bọ̀bọ̀ tó pè lọ́kọ yẹn tó ti ń treat ẹ bad? Lọ́dún. O ti gbóúnjẹ sórí table. Gbé kó gbé wọnú yàrá ẹ̀ lọ ni o kó lọ jẹ. O ṣàrípà ń sọ̀rọ̀ àbí? Ó tẹ̀ mí, mo fẹ́ máa lọ. Labake. Mi lè jẹ́ kó lọ pẹ̀lú present state tó wáyé náà. Ìwọ tó jẹ́ pé every time ni iris ẹ máa ń glow. Ó ipò ti dọ̀ ni. Exactly. What is wrong with you, Bi? Sorry. But wait. What's going on? Somebody talk to me now. Bíọ́dún, gbé oúnjẹ kó lọ jẹ. Whatever. What is wrong with you? Wọ́n ẹ̀ tí gbọ́n kankan àwọn ọ̀dí oríṣiríṣi ló tún wà. Irọ́ ni o. Àwọn ọ̀dí kan wà a máa ń pè wọ́n ní Land Cruiser. Àwọn làwọn ọ̀dí tó ga báyìí wọ́n máa ń ga sókè báyìí. Àwọn ọ̀dí kan tún wà a máa ń pè wọ́n ní Armada Jeep. Àwọn làwọn ọ̀dí tó máa ń yọ ẹ̀gbẹ́ wọ́n máa ń yọ ẹ̀gbẹ́ báyìí àwọn ní Armada Jeep. Àwọn ọ̀dí kan wà tá a máa ń pè ní Holloway l'Amẹ́ríkà. Yes, Holloway. Àwọn ẹ̀ làwọn ọ̀dí tó tínrín wọ́n tínrín báyìí wọ́n wá ní space máa wà láàrin ìtàn àtòjú ọpọ́n. Ó yẹ kí wọ́n mọ̀ yẹn, you see it all the time as a doctor. Ó yẹ kó mọ̀. Kọ́lápọ̀. Ọlọ́mọ ayé kò pa mí pẹ̀lú ọ̀rọ̀ sọkúsọ ẹ̀ ṣá. Òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni pàdí mi. Òótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀. Doctor.
kí ló ṣe pàdé ẹ tó ń wò sùn báyìí. má dá Dọ̀tun náà jàre ọ̀rọ̀ ìyàwó ẹ̀ ni ó jáde dé change láàárọ̀ kùtùkùtù mo jẹ́ dé bá a sọ tọ̀rọ̀ pé kó gbọ́kàn kú ń bẹ̀ kò yẹ kéèyàn máa ru ọ̀rọ̀ obìnrin ọ̀rọ̀ obìnrin kò ṣe predict ó lè dé ìrọ̀lẹ́ ń sìn kó máa rẹ́rìn mísẹ̀mísẹ̀. mo dẹ̀ wà disappointed díẹ̀ ṣá ṣé ọ̀rọ̀ obìnrin ló wá ń rò tó lè tó ṣe fàájì lágbo fàájì èmi ti máa ń sọ mo ti máa ń sọ fún ẹ ti pẹ́ you know now pé ẹ̀yin tẹ fẹ́yàwó sílé báyìí ẹ̀yin lè like wàhálà as for me èmi bí ṣe wà mi ò lè ever fẹ́ obìnrin kankan sílé obìnrin ẹyọ kan màá ní àánú but nígbà tó ti wá fẹ́ tán báyìí bí ìwọ náà mi ní láti máa bà pàdé mi lọ́kàn jẹ́ advice kan tí nǹkan máa ń ní fún ni pé kó máa monitor ìyàwó ẹ̀ irú aṣọ wo ló ń wọ̀ irú ọ̀rẹ́ wo ló ń kó àwọn wo ló ń bá sọ̀rọ̀ lórí phone àwọn míì àwa nígbà tí òun jáde pẹ̀lú ìyàwó ẹ̀ tí ìyàwó ẹ̀ wọ miniskirt tó wọ aṣọ tó tight tó gbé gbogbo iṣẹ́ ẹ̀ jáde ìwọ gan ọkọ ẹjọ́ ń jáde ni ṣé ìwọ ló ń polówó fún ni no irú àwa báyìí ló ń polówó fún ló ń béèrè ìdàrẹ́ nìké bọ̀dá ṣẹ̀fẹ̀ àwòtọ́ ni tí bá fi àwọn catalogs wọ̀n ẹ́ lórí fóònù mo tún separate ni mo group ẹ married women single women tó máa ń send pictures in naked èmi àwa lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀ báyìí asáré dìde àwọ̀ bathroom a lọ ya picture a send ẹ̀ sí mi pé bóun ti ṣe rí lẹ́ni rẹ̀ irun tóun ṣe rẹ̀ o báwo mo ṣe rí gbára àwọn sílé ni married women yes bóyá ń ṣẹlẹ̀ nìyẹn woman tí mo ní àjọ wà lóòtẹ́ẹ̀lì àná married woman irọ́ ni o ó lọ́kọ ilé ọkọ ẹ̀ ló ti kú virgin ló sọ fọ́kọ ẹ̀ fóun lọ. ara àdúrà náà ni àdúrà wa gbà ló wá gbà lágbófa ló ń ronú nítorí obìnrin kan pàdé mi ẹ tó bá torí ẹ̀ lẹ́kọ̀ọ́ kó gbá gorí ẹ̀ lọ. wọ́n ní lónìí ló mẹ́ láyé ló mẹ́ wọ́n ní ló mẹ́ láyé ló mẹ́. Bọ́lá tí ń bọ̀. ọ̀dọ̀ tó mi ló ti ń bọ̀. Ní táìmì yìí. I'm sorry. Traffic yẹn ti pọ̀ jù lọ náà. Traffic? Ó dẹ̀ ṣọ́ọ̀pù ọ̀dọ̀ tó mi ló ti ń bọ̀. Hello, Tommy. Ta ló ń pẹ́? Yeah, Tommy, what's up? Yeah, I'm not a dealer with you. Yeah, my way, my pet for you. Okay, yeah, bye. And by the way, kí ló tó yẹ pé irú aṣọ mi wọ̀ lọ́sọ̀dọ̀ tó? Dọ̀tun, what exactly is your problem? Má bí mi question yẹn. Answer my own question. Kí ló ṣe tó ń gbọ̀n báyìí? Ṣé o yẹ ṣe ń ráṣọ ilé lọ́rùn mi ni? Àbí wọ́n kọ́ lọ́wọ́ this particular one fún mi? Tí bá ra aṣọ yìí fún ẹ, mo mí pé kó máa wọ̀ bó ṣe wọ̀ yíyà. Báwo ló ṣe ní kí n máa wọ̀ ọ́? Anyway, that's to be addressed later, okay? Lọ wá nǹkan tí máa jẹ fún mi. Bílẹ̀ bá ń dùn. Wá nǹkan tí máa jẹ fún mi. Ká fura, ká má gbèsù láàyè láti wọlé ẹni. Problem shared, problem shared, and problem solved. Oh, life, ayé òye ni a lè fi gbé láì kọsẹ̀ rárá. Bẹ́ẹ̀ ni ìṣòro lè dé o. Oh, mo pe environmental wà ní. 10 ti lọ nà. 10. Okay, ibo ló wá dà wá. Mo lọ sọ́dọ̀ Tómi. Ọ̀dọ̀ Tómi náà ló wà títí tílẹ̀ fi ṣú lánàá. Ṣé kò sí nǹkan mi bẹ̀? Ṣé mo sọ pé ti bá mi bishop ṣe sùúrù lérè so mo fẹ́ lọ check
tí n bá láìkè ká tètè sanwó ẹ̀kẹ́lómi tó gbà. Aṣọ olówó àwọn wọ̀ lọ. Your question wo ni tó yẹ pé mo jáde tó ń bí mi pé wàá mo fẹ́ wọ̀. Aṣọ yìí ló fẹ́ wọ̀ lọ. Láíláí kò lè possible. Why? Skirt tó wọ̀ yìí ó rí bó ṣe short. Aṣọ tó wọ̀ tó ṣí báyẹn lẹ̀ òun ló ń wọ̀ lọ. Dọ́dọ́ ṣé òun polówó ọjà ni? Dọ̀tun, what is wrong with you? Ọjọ́ olùbẹ̀ tí ń lo àwọn abusive words yìí. Don't tell me that. My problem is the clothes you're wearing. You're not wearing this out. Oh, wọlé jáde. No, I don't think this my outfit is your problem. You haven't said what your problem is. Your problem nìyẹn. Mo ní problem nìyẹn. Aṣọ yìí mi ò lè gbà kó wọ̀ jáde kò possible. Stephanie, wọlé jáde. No way. Kò possible. This is too short for Ìyàwólé and this is too open for Ìyàwólé. Excuse me. Má wọ̀ wọ̀ bí wọ̀. Làbákẹ́ ìwọ náà wò náà lóòótọ́ long gown ló wọ̀ but gown yìí fún ẹ gbogbo curves ẹ gbogbo ẹ ló gbé jáde bíi tamada jeep yìí náà kò yẹ kí ìyàwó lè máa wọnú nǹkan tó wọ̀ yìí honestly. Dọ̀tun ṣó ṣòpò wà òkè mo wọ short skirt ó ló fi tàn hàn mo tún pààrọ̀ ẹ̀ sí long gown ó tún ló dàbí Amanda jeep ó lè ṣọ́pù tí mo ti rí láàárọ̀ ẹ̀ ní ìráyè tí mo jáde. ṣé mo wà òkè lóòótọ́ ṣá mi ò wà òkè kí ni wàhálà mi gan wá yẹ kí n wá wọ̀rọ̀ kan fi ṣàdá o àgbà ni mò ń dà yìí àmì ìyàwó mi kò lóyún àárọ̀ dalẹ̀ rí kọ́rọ̀ ló máa lọ dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa wíwá fọ́ọ̀tù mi ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí délé ní kí n má ṣe pátápátá ni mò ń ṣe low sperm count major problem in my life. Eduna, Shaliwa, at a point in time, nígbà tí mo wà ní polytechnic, Shaliwa ló ń lóyún fún mi. Yes. Ó lóyún fún mi mo make ẹ̀ rí. Ní Shaliwa àtọmọ ilé wa báyìí o. Ẹ káàsán. Ta lẹ ń béèrè? Sọ́gà lẹ ń béèrè ni. Àti pé ṣé wọ́n mọ̀ pé ń bọ̀? No, ọ̀gá kọ́ ni mo béèrè. Ṣàléwá ni mo béèrè. Ṣàléwá. Ṣẹ́rí ìyàwó ọ̀gá, àbúrò ẹ̀ ló ń jẹ́ Ṣàléwá. Àbúrò ìyàwó ọ̀gá àbí ìyàwó ọ̀gá? Àbúrò òun ni. Àti Ṣàléwá tẹ̀ ń sọ òun. Látìgbà tí ìyàwó ọ̀gá ti travel lọ sí Amẹ́ríkà, àwọn náà ti kú òun bí wọ́n ti lọ bí tán ń gbé lọ́hùn. Bí tó ń gbé. Ẹ jọ ṣé ẹ mọ bí tó ń gbé yẹn jọ? Ìmọ̀ ibi tán ń gbé o, ìmọ̀ ibi tán ń gbé rárá. Àti pé látìgbà tí ìyàwó ọ̀gá gan ti lọ, wálé mọ́, ọ̀gá máa ń lọ bá wọn nídàá kọ̀ọ̀kan lọ́hùn ni. Wọ́n á dẹ̀ ti lọ, àbúrò náà wálé mọ́, tó bá wálé, ẹ̀mọ́ tó lè ṣẹlẹ̀ lọ́mọ tó wọ̀ ọ̀kẹ́ tó. So wọn padà wá bí mọ́. Lọ́kẹ́ ẹ ṣe. Àbí wọn ò wá mọ́.
I love this your Jeep. Thank you. Yeah, what model is this, please? This 2013. 2013. Oh my God. Oh, this is beautiful. I'm sorry. I'm so sorry. My name is Sumbo. I'm Dotun. Oh, Dotun. Ṣé Ọládọ̀tun ni àbí Adédọ̀tun? Just call me Dotun. Okay. Èmi wá ní pè yín ní Dọ̀tun. Màá pè yín ní dot or kí n pè yín ní M dotted. Okay. Wait, ẹ má tí lọ, ẹ má lọ. Mo rí pé ẹ sì ní mood àti ṣeré báyìí. Ṣé dẹ̀ rí mi o? Mo máa ń wọ̀ rẹ̀ kọ́ rẹ̀ lọ́jọ́kọ́jọ́ ni. Ṣé ti gbọ́? Àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí ní social jovial bossy Sumbo. SJBS. Ẹ jọ̀ọ́, ṣé ẹ lè fún mi ní nọ́mbà yín? Please, you don't need to show me that. I know you are a married man. I'm there to tell me tell even run lọ sí gbogbo side yẹn. Sherry, reason tí mo ṣe fẹ́ gba number yín ni wípé torí pé mo rí pé ẹ sí ní right mood báyìí. And mo fẹ́ gba number yín so that màá lè máa pè yín, you know, for occasional platonic chit chat. Ṣé mo now? Please. Okay. All right, thank you. Just 5 minutes if you get through. Hello, sir. Yeah. Ekale. Sumbo ló ń sọ̀rọ̀. Sumbo social jovial. Sumbo ba. Jovial bossy, abi? Yes, so Sumbo bossy. Mo ma like spirit yín lálẹ́ yìí o. Reciprocate dáadáa. Oh, serious. Yeah. But I'm going to take some photo first. Mo ti ń gbóhùn mọ́tò kan níta. Láì pé ìyàwó mi ló ń pààkì. Ẹ̀yin oníyàwó ìṣá, ọ̀gá. Ẹ wo, tẹ́ bá ṣáà tiẹ̀ lè invite àwa wá sílé yín. Ṣebí ẹ̀yin máa lè wá sọ́dọ̀ tiwa. Àwa olọ́kọ àdé níyà tó ń ṣọ́ wa lọ́wọ́ tó ń ṣọ́ wa lẹ́sẹ̀. Mo kì í jọ́ ni mo fẹ́ kí wá kí ẹ. Bó bá jálẹ̀ ìgan ni, sí problem ẹ lè máa bọ̀. Wow, serious. Alẹ́ ìbáwò. Ẹ rẹ̀ máa wá lọ́la. Okay, ṣálẹ̀ ọ̀la àbí. Alẹ́ báwo? Máa wà kí ẹ lọ́sàn-án wá. Okay, ṣá, a máa expect yín. Ẹ bá wa kíyàwó yín. Okay, máa lọ. O ṣé. All right, good night. All right. Wọ̀ wá gbà. Hi, dog. Oh, my love. How are you? Good. You're right. Yeah, I'm fine. How are you? Yeah. Miss me? Mo miss ẹ. What's your job? Mi ti jẹun mo dúró díẹ̀ náà ni. Yeah. Báwo ni shop torí? It was okay. Ẹ kò sì jìnnà jù mí. Traffic ibẹ̀ yẹn pọ̀ orílẹ̀. Orílẹ̀ ló bá mi rí shops. You can't imagine mo lò 2 good hours in traffic. You won't believe that. Jẹ́ ká kúkú fílẹ̀, wàá ṣì máa wá another one, right? Yeah, sure. Okay. Jẹ́ ká lọ jẹun. Sweetie. Hello, my prince child. Right now. Candle ló tàn lọ́sàn-án ọmọ yìí. Kí ló ń ṣẹlẹ̀? Yes, special effects, man. It is romantic, isn't it? Romantic? Yes. I see. That's good.
And remember, I'm a social, jovial, busty symbol. S-J-B-S. I can see. Yes, you are. You are. Ah, this is good looking and it's high culture. Dúró. Irú ọtí wo ni? Nísinsìnyí tí mo mú ó dẹ̀ ti fẹ́ máa ṣojú mi bye-bye. Just now. Baby. Yes, dear. Ṣorí ọtí eléyìí, òun ni wọ́n ń pè ní La Face La Dol. Ah. Yes. Ó yẹ kí La Sweet náà wà ń bẹ̀ tó ló tún dùn. Ọtí tó wà mú yẹn. France ni mo ti get there. Oh. Yes. And one of the kukumo France is the home of romance. Oh, I did. Yes, darling. What's in door, man? And it's what I'm trying to say. I'm gonna be dull totally, you know. As in, I'm going to be really dull. You're not careful. Kí ló mú dání? Kí ló fi ń ṣe? Ah, kí ló fi ń ṣe? Kí ló ṣẹlẹ̀? Kí la ṣe? Kí la ṣe? Kí ni ká mo tọ́ plan ìbọn ìbọn ó dẹ̀ ti ṣẹlẹ̀ lónìí so kí lójú èrè mi. Stop it, Jade. Stop it. Kí ni time náà? Fi gbogbo yẹn sílẹ̀ wo bíbí mi tí any time tí no ti wà okay kan kí ló tó ń ṣe báyìí náà sùn bọ̀ má kó bá mi náà ìyàwó mi àti máa retí mi lé òde jọ náà òde jọ bá mi mú boxers àti jeans mi kí n máa lọ. Time wo ni o ṣe stop ẹ jọ ìmọ̀ bó ṣe sáré mọ weak point mi stop ẹ mi ìfẹ́ bá mú jeans mi mi ò ṣe kọ́kọ́ mọ́ mi ò fẹ́ mi ì ṣe kọ́kọ́ mọ́. Hello, Prince Charming. Mo kúkú wà okay o. Mo ń pumping. Wọ́n náà kúkú mọ̀ pé mi ò ní problem kankan life mi. Well, yes, èmi ò ní ronú kankan because èèyàn tó bá ṣe kíni tó bá fẹ́ kí BP rise. Òun ló máa ṣe kíni ló máa lóun ronú fẹ́ kú gbogbo wà láyé ayé ìsọkùn. Wo nǹkan tó kọ́ wa ni wípé èmi fẹ́ yọ ẹ́ kúrò nínú móòdù ronú tó wà yẹn kí wọ́n á fi ìdùnnú sáyé ẹ̀ kó wá máa gbádùn bí ìrànà ṣúgà torí lásán kan ni wọ́n ń pè mí ní social jovial jọ̀ọ́ òòjọ́ wa jẹ́ ká ríra ọ̀rọ̀ wà. Baby yé ṣe bí ọmọdé náà wò kó create time kékeré kan fún mi. But the more you pay to Bawa, your time will not be wasted. Okay. All right. Mama, expect it. All right there. Bishi mama she be enti o jani. Is there any problem? Kí ló dé náà? Ṣé inú ẹ ò dùn sí ni? Inú mi ò dùn sí àbí kí ló pé? Yes. Mo ń béèrè lọ́wọ́ ẹ̀. Torí bí mo ṣe sọ fún yín pé mo lóyún tán, mo ló sórí kodò báyìí. Dọ̀tun, wojú mi. Dọ̀tun mo wò. Mi kì í ṣe ọmọdé o. And I'm okay on my own. And mi ò kí ń ṣe liability. Mi ò dẹ̀ tí ì sọ fún ẹ pé kó bá mi lé ìyàwó ẹ jáde. Because ọ̀rọ̀ tí mi sọ fún ẹ yìí, good news ni lọ́dọ̀ ti tèmi. Ó kọ̀ wá dùn mí wípé bad news ló jẹ́ lọ́dọ̀ ti tiẹ̀.
Ni mo sabe kí ló pé. This is good news to me. Trust me. Look. So, the sexy, the jovial, busty, Sùnbọ̀ lọ́lọ́run máa lò láti fi yín sí ìgbésí ayé mi. Oh my God. Thank you so much. Thank you. Oh, come on, girl. Inú mi dùn. So you're happy about this? Extremely happy about it. Thank you so much. Thank you. You know what? Majaka Soroj, gonna change. We're gonna celebrate this. You're gonna paint the town red. Trust me. Red color, rainbow color. That's right. I don't like to paint it red. Surely, Mama Shalaye, I won't continue with it to find. Come on, go. Okay. Go, change it. Let's go. I love you, kí ló ṣẹlẹ̀? Jọ torí Ọlọ́run mo fẹ́ Ọlọ́run bẹ̀. Sórí ẹni tí mo rí yẹn, Ṣaléwá nìyẹn. Ta ló ń jẹ́ Ṣaléwá? Ṣaléwá. Sórí bó ṣe wà yẹn, ọmọ yẹn wà very important. Mo ní láti lọ díjọ fún mi sí. Bọ̀ dúró ná, báwo ló ṣe máa drive lọ tó máa réyàn tó wà lọ́dọ̀ side? Èmi tí mò ń drive mo rí everywhere. Gbogbo nǹkan pátápátá ni mò ń rí. Torí Ọlọ́run ọmọ yìí ó wà very important. Sórí bó ṣe wà yìí, tó bá jẹ́ kùtùkù engine ni mo ti rí. Màá tàn padà máa lọ bá. Ó wà very important jọ. Ṣé wàá wá fi mí sílẹ̀ sínú mọ́tò wa lọ fi mí lọ bóbìnrin mi? Tí Ọlọ́run fún mi few minutes mo ń bọ̀ sí jáde. Dọ̀tun. Irú rọ́bìṣì wo lélẹ̀ ìlànà? Máa pè padà. Dọ̀tun. D for Dọ̀tun. Ṣaléwá. Ó ga ọ̀ṣọ́ wa, okay. Ó ti change gan. Àbí? How are you? Mo wà okay. Inú mi dùn láti rí ẹ gan. Inú mi náà dùn láti rí ẹ. Oh my God. Ọmọ mi ńkọ́? Ọmọ. Ó wà. Jọ̀ọ́ má bínú torí Ọlọ́run. Má tẹ̀ ní pé mo kọ̀ fẹ́ máa béèrè irú nǹkan bẹ́ẹ̀ lọ́jọ́ ọmọ mi ńkọ́ ọmọ mi. Ọmọ mi. Oyún tó ní fún mi gbà yẹn tí mi ò gbà. Mo mọ̀ pé mo fọ́nbù pé mo ṣe é gan. I don't understand. Kò dé ń ṣe mí náà bí nǹkan ṣe nígbà yẹn ni ó mọ̀ pé mi ò tí wà okay. Pẹ́pẹ́ ò tí rest nígbà yẹn bọ̀ ń sìn ọmọ I'm capable of taking care of you and your child. Jọ bá mi gbé ọmọ mi. Èmi gan ni mo ṣẹ̀ ẹ́ ló yẹ kí n tọrọ àforíjì tó pọ̀ lọ́wọ́ ẹ̀. Gbogbo àti mo rí pé olú gentle gbogbo wa ẹ gentle ló máa ń ṣe ń gbà yẹn mo ṣe ní pé kí n gbé oyún yẹn fún ẹ. Gbàgbà tí wọn náà dẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé kí n tó gba oyún yẹn lọ́wọ́ mi. Fortunately bàbá ọmọ yẹn ní pé kí n gbé oyún yẹn wá ilé ẹ̀gbọ́n ni mo wà báyìí. Kí ló sọ? Èmi kọ́ mo lọ́mọ yẹn. Ṣé ni mò ń wẹ̀ bí kí n gba etí ẹ̀? Má bínú. Ìkànnì ẹ. Dọ̀tun kò ń ṣe fault mi náà. Ẹ̀yin obìnrin máa burú o. Ọkọ fẹ́ tí oyún yẹn mọ́ mi lọ́rùn ni. Èmi kọ́ mo ní. Èmi Dọ̀tun. No. The height of it. Kò sóbìnrin mọ́, Ọlọ́run á dẹ̀ dá fún ẹ. Má bínú Dọ̀tun. Ọlọ́run má bínú kọ́. Ọlọ́run má dá fún ẹ bó ṣe ṣe yẹn. Má bínú. Ìṣòro lè dé o, sùúrù la fi ń gbélé o. Ìṣòro lè dé o, ẹ ṣe ra yín lọ́kàn. Ìṣòro lè bẹ̀ yín wò, má rojọ́ ẹ fẹ́ nìyàn. Súnbọ̀. Ẹ̀yin jú mi o. Súnbọ̀. Olówó orí mi, baby, ọkọ mi. Olówó orí mi, baby, ọkọ mi. Ilé tó dùn fóyín, tó ń dùn kó má kàn. I love you, my dear. Oh, for me. Oh, for me, oh. Oh, need it, tell me, oh.
Ọlọ́run má bínú. Má bínú torí Ọlọ́run. Ọlọ́run mo fi bẹ̀. Jọ. Dọ̀tun, kí ni túmọ̀ gbogbo rubbish tó bá mi perform yẹn náà? Ó fi mí sílẹ̀ sínú mọ́tò. Ó wá lọ fi mí bá obìnrin kan sọ̀rọ̀. Ṣé o mọ̀ pé bàbá insult ló pass mi lára yẹn? And that is the highest point of degradation on a woman. I agree. Jọ torí Ọlọ́run ṣá má bínú. Má bínú, please. Ṣáàjì àwọlé. Jọ torí Ọlọ́run mo fi bẹ̀. Má bínú sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Oyún tó wà nù ẹ̀ yìí. I mean, ọmọ tó ló gbé sínú yìí. Jọ jẹ́wọ́ fún mi. Ṣé mi ni mo ní? Dọ̀tun ṣó wà okay ṣá? Ṣé kò ṣe pé o ti forí gbálẹ̀ níbi tó sáré lọ yẹn? Torí ìbéèrè òpònú pé ìbéèrè ọ̀dẹ̀ tó ń béèrè lọ́wọ́ mi kò yé mi. Má sọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí ẹ̀ ni mo ṣe bẹ́ẹ̀ pé kó má bínú kí n tó béèrè lọ́wọ́ ẹ̀. Ó ní reason, nǹkan tí mò ń ṣe yìí ní reason jọ. Okay, ṣo fẹ́ mọ̀ òótọ́ àbí? Bí a padà bọ́ síta. A lọ sọ́ńtà. O sure? Yes, ṣe bí òótọ́ ọbẹ̀ ló fẹ́ mọ̀, máa ṣàlàyé fún ẹ. Ṣé Ọlọ́run á dùn ẹ̀ nù. Súnmọ́ ọ̀rẹ́ ṣe súnmọ́ mi ò mí ni. I love you my dear. Súnmọ́. Ó bọ̀rọ̀ mi. Ọkọ mi o. Kò ní ní tẹlòmíràn o. I love you in my heart. My body, my soul for you. Olówó orí mi. Baby, ọkọ mi. Olówó orí mi. Baby, ọkọ mi. Olólùfẹ́ adé orí mi. Ọkọ mi, ìfẹ́ mi, ayéjú mi o. Olólùfẹ́ adé orí mi. Ọkọ mi, ìfẹ́ mi, ayéjú mi o. Olólùfẹ́ adé orí mi. Ilẹ̀ òtítọ́ o, mọ́lẹ́rẹ̀ o. Have you been? Sorry, it's a very long story. Well, I want to start telling the story. Well, surely traffic is mad, honestly. It was terrible traffic. Traffic and terrible gone, you know. And lẹ́yìn traffic wà ńkọ́? Traffic not to me. You know, I had to make a U-turn, you know, more lọ sí office. In fact, office ni mo sùn lọ́rọ̀ kan. Fine. Nígbà tí wàá sùn office mọ́jú. Kí ló tẹ ẹ̀ṣẹ̀ ń bọ̀ nílé by this time? Bàbá tẹ kí ló dé gan? Kí ni issue ẹ̀ gan? Kí ni problem ẹ? Tell me. Oh, àtijọ́ ìtí mo ti wá sùn lé, tí mo sùn every night. Kí ló dà? Tell me, kí ni àmúbọ̀? Mo ń dá mi ra láti join ẹ̀yìn àgọ́ ni mo ń dá sí. Mo ń play ball, mi ò score, ṣé mo score ni? Dọ̀tun, mi ni. Ìtumọ̀ ẹ̀ ní pé akọ̀ bẹ́pẹ̀ lásán ní. Ló ń jẹ́ bẹ́ẹ̀. Oh, nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. Àgàn ló ń jẹ́ bẹ́ẹ̀. And let me tell you something. I can keep wasting my time, my energy, my sweat over a fruitless tree that you are. Dọ̀tun! Yeah! Lẹ́nu ẹ̀. Bẹ́ẹ̀ni. Èmi àgàn. Ọmọ àlè pé dé. Idiot. Yeah! Are you alright? Is your father alright? Ask him. Dọ̀tun. Call my name once again. I'm gonna beat the hell out of you. What is
is wrong with you? What's wrong with your father? Wait for me! Idiot! She brought the beast out of me. Ta nìyẹn? Ta nìyẹn sẹ́? Làbákẹ́, kí ló dé? Bá mi pè tó mi. No, kí ló ṣẹlẹ̀? Ṣé bá mi pè tó mi jáde jù? Kò sí nǹkan kan ló múra báyìí jáde nílé. You know you're wearing slippers. Talk to me now. Bí ọdún fi mí sílẹ̀, ní bá mi pè tó mi. Anyways, Tómi ò sí nílé. Okay, jókòó now. Sit down. Stop now. Jọ fún mi ní 2005, mo fẹ́ fún mi tàbí tó wà níta. Okay, mo ti gbọ́. Màá lọ fún ní tàbí lọ́wọ́ fúnra mi. Just calm, sit down, relax. Yóò dùn. Labake. Wait, relax, chill. Good. Listen to me. Shuri, oko ọjọ́ mẹ́ta tí kúrò lájèjì sáré o. We're no longer strangers to one another. What happened? What is wrong with you now, Biodun? Okay, ó ti pè tó mi. No. Obvious lọ́wọ́ mi. Náà mo pè lọ́fẹ̀ẹ́. All right. Tanu. Madam. Kí ló ṣẹlẹ̀ lóru ọ̀gànjọ́ ìbólẹ̀ tí ń bọ̀, madam? Aago mọ́kànlá ló kọjá yìí. Ẹni abíire kan kì í rìnrìn òru. Òkùnkùn sì rẹ́ kò mẹ́ni ọwọ́. Madam, kí ló ṣẹlẹ̀? Wo kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. Ṣàròrà bá mi gbé ẹni jáde kí n sùn sí kọ́nà kan lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n. Ẹ sùn ní ilé tèmi ń bí. Irọ́ ni o, agbọ́dọ̀. Orí adé kan yìí sùn ta. Sẹ́yìn ò mọ̀ ni. Ọmọ ọlọ́rọ̀ kan sì ní kò gbọ́dọ̀ sùn abẹ́ ahéré. Kò jẹ́ bẹ́ẹ̀ o. Wọ́n ló lè lọ yọ. Mo bàbá kẹ́ ẹ. Olólùfẹ́ mi. I'm sorry. Ṣùrí lẹ́yìn ìjà tèmi àti ẹ̀jà tán lọ́sàn yìí ni mo wá realize pé èmi ni mo jẹ̀bi. Ara mi ti wá balẹ̀. I'm so sorry. Please, darling. Forgive me. Mo dẹ̀ ti pé fóònù ẹ títí. Later ni mo realize pé inú yàrá ló sọ sí. I'm so sorry. Come to me. Abẹ́rẹ́ ọ̀gá èmi tí ń sọ ẹ̀mí yín ẹ̀wẹ̀ lé mi wọlé abẹ́rẹ́ ọ̀rọ̀ fẹ́ bí àdánwò kò sì sí múlíká lébà tẹ́mi náà bá wà àmọ́ tí ì bá gbé wọn lóye o lọ àmọ́ àgbàkámú náà ni àgbàkámú ni.
gbogbo rubbish tó máa ṣe káàkiri rẹ̀. But why ti ṣe máa wo fún mi? Why? You crazy? Gbogbo àtàwọn wèrè tí wọ́n náà àwọn míìtì kí ni orí burúkú tó gbé sáṣẹ abẹ́ ẹsẹ̀ wèrè méjì yẹn gbogbo ilẹ̀ jọjá wèrè papọ̀. Oh yeah. You heard me right. Tàbí kí orí òpè because oh ní right láti mú fún mi láti wò ó wrong. I'm highly disappointed. Ṣé mo yín wẹ̀ ó yàtọ̀ sí ajá lójú mi? Oh yeah. You stop! Ọgbà ìtì mi. Oh yeah. Ọgbà ìtì mi. Oh yeah, lọ́sí. Yeah. Ọba mi o, òní ní tẹlòmíràn o. I love you with my heart, my body, my soul for you. Olówó orí mi, baby, ọkọ mi. Olówó orí mi, baby, ọkọ mi. Oh, oh, ọkọ mi, ọkọ mi, oh, baby, ọkọ mi. Hey, basket, o ṣe koroba. Ah, Ọlámídé, ọmọ ń kọrin, wọ́n ti forí ṣe bàdó. Ṣé kó wálẹ̀? Kó dúró sókè. Kí ló ṣe wọ́n ọmọ ní security tó ń ṣe bálabàlá kiri báyìí? Tí mo fi ń jó. Tó fi ń jó? Ṣé ìwọ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nulẹ̀? Ó pè rẹ ní security man yet o ní any form of security sense. Tí ẹ bá máa fi kú mọ́ ẹ lára nulẹ̀ pé màmá sọ́pọ̀ ń jójó tí ò ní meaning kiri ilé náà nìyẹn. Arábìnrin, kí mo ra ń gbá yín? Kí ló dé tẹ wọ́n ń sọ̀rọ̀ sí mi báyìí? Tá ń fẹ́ kú gan pàápàá. Tantala. Ẹ ló bóyè. Ó ti wà lẹ́nu gate. Okay. Very good. Please come. Olórí ìlú lélẹ̀ yìí bó yóò fò lélẹ̀ sọ ó fẹ́ lọ tún nǹkan tánú lé ni. Sọ fún mi kí ló ń ṣẹlẹ̀ gbogbo. Kí ló dé báyìí ṣé torí kíní tí fi ń sọ̀rọ̀ sí mi dáadáa náà ni bóyá àbí kí ló korúkọ ara rẹ̀. Ẹ ní sóríire ẹ̀yin méjèèjì ẹ̀yin ni Ọlọ́run ó pàjọ bàdó ọmọ mi bàdó. Ṣé kí ló wálẹ̀ kí ọdún lọ sókè? irú ní burúkú wo ló ń bí yẹn náà tó na ìyàwó ibi ẹni náà ṣòfì. wo délé jẹ́ ká gbàgbé yẹn báwo la rẹ̀. o lè bí mi pé báwo la rẹ̀ ń sìn. ó ná ọmọbìnrin yẹn kàn fílẹ̀ ó ná bẹ́ẹ̀ nínú ilé ó dá fi sílẹ̀. o tiẹ̀ kí ẹ pé báwo ló bá ṣe lè rí kórí tí o bá sí tọ̀ọ̀rẹ́ àti boyfriend ẹ̀ tó wọlé. nǹkan táwọn ikọ́ làwọn wá wí náà. mọ́sọ̀ nǹkan tẹ̀ ń bẹ lọ́n fún látijọ́ yìí Ọlọ́run tó wá ṣe kíní yẹn ní ọrùn fún un fẹ́ kéṣù ya ẹ̀ lò láti bàjẹ́. kí nìyẹn. díẹ̀ ló kó yín ò bá bàjẹ́ náà. ta ló lóyún. ìyàwó ẹ̀. ta ni ìyàwó mi. ìyàwó mélòó ló ní. sorry Làbákẹ́ lóyún. Làbákẹ́ ti lóyún náà kódà oyún oṣù kan ti wà náà. I love you, yeah. Wanna lose you, but olówó orí mi, ọkọ mi, olówó orí mi, oh, baby, ọkọ mi, olówó orí mi, oh, baby, ọkọ
ṣẹlẹ̀ bí mi ṣó wa okay. Èmi ló máa bẹ̀ lọ́wọ́ mi pé ṣé mo wà okay ká tó délé báyìí. Jẹ́ kí n bí ẹ̀. Let me ask you. Ó bá kúkú jẹ́ kí n jókòó tí ìwájú wa lè máa rí mi dáadáa. Iwájú kẹ̀ láíláí. Màá wá jẹ́ kó fún seat belt mọ́ ọmọ tó wà nù ẹ̀yìn wá mi jẹ́ kó fún wọn. No, it's not possible. You are so funny. Oyin oṣù mélòó la ń fún bẹ́ẹ̀tì mọ́ pa. We just need to be very careful now. As in extremely careful. Sorry, excuse me. Hello? Hello, Dọ̀tun. Báwo ni? Dọ̀tun, kí ni ìtumọ̀ gbogbo gbẹ̀gìrì yìí ná? Kí ni ìtumọ̀ gbogbo gbẹ̀gìrì tó ń bá mi dánwò yìí? Ó wá rí mi, màá tún pè ẹ́ ò tún ní gbé kọ̀. Tó fẹ́ sọ wípé ò rí gbogbo message tí mo send sórí bíbí ẹ pé mo miss ẹ ni. Ó jọ̀ọ́ má bínú, right now I'm in a good mood, right? Ìyàwó mi ti lóyún ni. Ìyàwó ẹ̀ wo ló lóyún? Ìyàwó mélòó mo fẹ́? Ìyàwó kan ṣoṣo tí mo ní náà ni. What are you talking about? Oh, so kí ni ọ̀rọ̀ tèmi wá fẹ́ já mọ́ báyìí o? No problem. Ọlọ́run á kọ́ àmọ̀ ṣe, a máa address yẹn later. Wo jọ torí Ọlọ́run àwọn road safety wà wájú mi. Má jẹ́ kọ́ mọ̀ mi, right? Later, yeah, bye. Ẹ ló Dọ̀tun. Ṣé ni bọ̀bọ̀ yìí já fóònù mọ́ mi létí ni ṣá? Bọ̀bọ̀ yìí ń wá èṣù. Ó dẹ̀ máa rí. Torí ó dà pé lórí burúkú ni. Kò mọ iye tóun bá dì lò. Ok, mo ti gbọ́. Ẹjọ́ ta nìyẹn o tó ń pè yín tẹ́lẹ̀ lọ fantinanta road safety wà wájú yín. Sórí wo sórí nílé ayé yìí téèyàn bá rìn tó bá kan èèyàn 12 kò possible kí Júdásì kan má wà nù. Júdásì tí mo kò nígbà tí mo rìn nígbèsè ayé mi òun ni mo bá sọ̀rọ̀ tán yìí. I will explain to you when we get home, okay? Ṣáà jẹ́ kí n máa bẹ̀ẹ́lẹ̀ láti sìn torí Ọlọ́run má bínú sí mi, right? I will explain to you. Really? Yes, you just be good for me, okay? Be good. You know I love you. You know. Yeah, I know. Oh, sorry. Lè gbé fóònù. Mi ò gbé jàre. Why? Social jovial yẹn ló ń pè mí jàre. Wà á tẹ̀sí bá sọ̀rọ̀. Ẹni bí mo fún ni ti kúrò lálẹ́ ẹ̀. Kò ibi mo fẹ́ mi o. Ibi mo fún mi. Oyún tó wá wà nínú ẹ̀kọ́. Kí ló fẹ́ fi bí? Ọmọ kọ́ ni. Jọ tó lọ́run gbé fóònù ẹ̀jọ̀ rẹ̀. Mi ò gbé. Mo fi pátì. Ìwọ kò ṣùwọ̀ wá okay. Fine. What's my baby doing? Kéèké, disturb it. Mo fi lẹ̀. Ẹ kò máa disturb ẹ. Mo ṣáà ń gbàdúrà kọ́ ọmọ ìjọ mi ni. Tó bá wájú èmi ńkọ́? Nípa ẹ̀ kan péré ni mo lè fi gbà kojú ẹ. Tó bá ti pupa bí wọ complexion ẹ. I'm good with that. It's so funny. So torí púpọ̀ lè fẹ́ mi lọ́rọ̀ kan. Ìwúrà ló wà lára ẹ. Ó dẹ̀ bá sọ̀rọ̀. Mi ò bá sọ̀rọ̀ jàre. Ok, ìwọ náà bá sọ̀rọ̀. Ṣùgbọ́n máa ń claim pé ìyàwó ẹ̀ ni ìwọ náà bá sọ̀rọ̀. Bá sọ̀rọ̀. Hello, ìyàwó mi. Báwo ni? No, àwọn kan ló ń sọ̀rọ̀. Ìyáálé yín ló ń sọ̀rọ̀. Hello? Yeah, wọ́n busy ni, so ní báwọn gba message yín sílẹ̀. Hello? Kò sọ̀rọ̀ mọ́. I'm going to get cut. And you, do you want anything? Like? Like what? Show my jewara. Oh, it's very well. Olódò. Ìlọrin ló ní wàrà. Tó bá máa jẹ wàrà máa sá. Ṣùgbọ́n kó dà kí èèyàn máa jẹ wàrà nù oyún. First class ticket máa ra fún ẹni. Yes, sincerely. Wọ́n lè ṣe lọ sí Ìlọrin sísìn. Honestly, tó bá ti jẹ wàrà nù oyún, ó máa lọ store sókè so baby á ní kan jẹ tó bá dé. You're so naughty. Màá sign out nígbà yẹn ní ìjẹ́ púpọ̀ wọ̀. Sorry, just one year ni wàá rí zoom padà. Okay, darling. So happy. Ìwọ lọ́hùn, mo dúpẹ́ tèmi o. Ìyìn tí ìròúnjẹ tó dàbí búrẹ́dì àtẹ̀wà gẹ̀ nílé ayé mi.
kódà tí n bá lówó tí mo bá lówó ju Mákẹ́ Adénúgà àtàlíngò Dangote lọ wàláì búrẹ́dì àtẹ̀wà ní mọ̀ yàn láyò ìwọ náà tí fi wá jóúnjẹ tán má jẹ́ kélé rí ibú kankan kanlẹ̀kùn o má jẹ́ kélé rí ibú kankan wọlé kí n jẹ tán kí n wá mu Pepsi lé kí n wá fẹ́dọ̀ lórí òróró. wàláì àdúrà mi ò gbà orí ibú ní kẹyọkùn yìí orí ibú ní kẹyọkùn tánu ló dáná lẹ́kùn tí wọ́n ń gbá géètì báyìí. jọ olórí burúkú má ṣàǹfààní tó pèrè lọ́kùnrin tó ń gbénu ilé ìdá. madam ta ni yín kí lẹ fẹ́ gan. ó dáa olórí burúkú má ṣàǹfààní tó pèrè ní Dọ̀tun níbo ni fúláàtì ẹ wà. madam ó dà pé ẹ ti ṣìrìn ṣẹlẹ tẹ bá lọ sísàlẹ̀ ń bẹ̀ ọ́n lọ́nà ìyànà mọ́ṣúárì ó yẹ kẹrẹ́ ní tẹ̀ ń wá torí kò sẹ́ni tí ń jẹ́ bẹ̀ ń bí. ó dàbí pé o ti ya wèrè mi ò bá tiẹ̀ wá bí ṣùgbọ́n káyọ̀ pé o fẹ́ kí n mú titi ẹ mọ́ màá mú mọ́ ó dàbí pé o ti ya wèrè àwọn wo ni kọ́ni sọ́nà mọ́ṣúárì. Dọ̀tun kí n la àti pẹpẹrẹ mú ẹ ni mo wá ṣe ń bì báyìí. Dọ̀tun kí ni ìtumọ̀ gbogbo òṣì tó ń bá mi ń fà fún mi lọ. Màá pè ẹ́ ò ní pé kọ̀lẹ́ tó bá tún máa dàjà wàá gbé kọ̀lù àwọn olórí burúkú àwọn má ṣàǹfààní àwọn àgùn alẹ́ tọ́lọ̀ ń tari sọ́dọ̀ ẹ̀ tọ́lọ̀ ń wájàjà fún wọn lóyún oyún rọ́kan tí ò ṣe oyún tọ́lọ̀ ń wájàjà tari ẹ̀ sọ́dọ̀ ẹ̀ àwọn ló máa wá tọ́pẹ́ra wọn yàgò àwọn ló máa gbé kọ̀ọ̀kẹ́ mi. ò tí ì dáhùn question mo ní kí ló wá ṣe ń bì báyìí. mo dẹ̀ dá ẹ lóhùn mo ní kí n là àti pẹpẹrẹ. ẹ gbà wá o ẹ gbà ọ̀gá ti pàdé ọ̀gá mẹ́sẹ̀ yìí o ọ̀gá ẹ̀wọ̀n kì í tó bẹ́yìn ọ̀gá mẹ́sẹ̀ yìí o ọ̀gá mẹ́fà yìí o ẹ̀wọ̀n ọdún pípa yìí ọ̀gá mẹ́fà yìí o. Mo ti ṣìrì lónìí o, madam. Èmi bá yín ṣe é lẹ́ẹ̀kan ni o, madam. Ẹ gbà wá o. Làbákẹ́ má wọrí ó wà okay kò sí problem a ti gbóhùn ìyá a dẹ̀ ti gbóhùn ọmọ oyè ṣàdúpẹ́ fọlọ́run ọ́fíìsì délé náà mo wà báyìí ó ní kí n dúró kún rí mi kò ní sí wàhálà lágbára Ọlọ́run máa fún ẹ máa update ẹ. jẹ́ kí n pè é padà dókítà tí mo lè yẹ. kò sí problem ọmọ yẹn ní jaundice ni. jaundice. kò lè tó yẹn. ó lè tó bẹ́ẹ̀ ṣé mo pé first labour ló ní gbóró nǹkan bẹ́ẹ̀ yẹn ló lè ó possible kójú òun ló fa àrùn yẹn. no kò lè tó bẹ́ẹ̀ àwọn èèyàn ṣe máa ń rò yẹn kò yẹ medically kò ṣe nǹkan tó lè nǹkan tá lè rí nǹkan ṣe sí ni. ok kí la máa ṣe sí. máa wọlé jọ fún wa ní bíi 2-3 days ó máa clear tó ọmọ yẹn dẹ̀ máa wà ok. Oh, that's good. So do I need to make any payment? No. Not necessary. Are you sure? Yeah. Anyway, kí mo ń béèrè fún ọmọ ẹ náà ni. Of course. Ẹ̀rù máa ń bà mí tí wàá ti gbọ́ ẹni tí ń jọ jì lẹ́yìn mi. No, báwo ni wọ́n ṣe máa ń ronú kò ṣe nǹkan tó le bẹ́ẹ̀. Bàbá ìyá kọ́. Wọ́n á pẹ́ pẹ̀lú àpá. Ṣé o ṣe ọ̀nà? Yeah, padà dáná. O ti reduce nǹkan tí mo máa ń bẹ sọ. Sure, okay, darling. Yeah, I'm fine. Are you sure? Sure, I'm staying. Wow, everything is gonna be fine, yeah? Hello? Yeah? What's up? Kí ló ṣẹlẹ̀? Okay, mo ń bọ̀. Màá tàn sí. Yeah. Ọ̀rẹ́ mi ni doctor. Ní kí n padà. Kò dẹ̀ sẹ́ni iṣu ṣá. Kò sọ̀rọ̀ jẹ́ ká débẹ̀ náà. Màá tàn.
ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀ bó ṣe ń ṣe yóò dẹ́rù bà mí kí ló ṣẹlẹ̀ gan. ọmọ kan tó ṣẹlẹ̀ farabalẹ̀ kò gbọ́ tọrọ ṣàdédé ni mo gba strange call kan láàárọ̀ lẹ́yìn náà mo ní another text message from the same caller. pé kí ni. yà ó lóun aláàjì kan ìpín ìyàwó òun kan sùn bọ̀ bímọ sí hospital wa ká má gbé ọmọ òun fún ọkùnrin mi kìnnìkan wípé tábà make sure pa discharge ìyàwó òun máa da hospital irú òun á ṣe gbá òun á ṣàwò kò sí ìlérí tí ò lè rí tán. ó lọ ṣọ́ ẹ̀ pé mẹ́sàgì yẹn rí o. Could this be true? So o ti mọ̀ wo ọ̀rọ̀ yóò pariwo mọ́ ẹ ti wá sọ̀tọ̀ sọ̀tọ̀ lóòótọ́ aláàjì ni mo lóyún fún mo kàn wò ó pé you are a gentleman kí bàtí lè fi ọmọ fún èèyàn gidi ó ní ó ṣe mo fi gbóyún fún ẹ yàtọ̀ sí aláàjì mọ́ nínú ìṣòro o ti gbọ́. èmi gentleman èmi ni wọ́n fẹ́ ti oyún mọ́. no. Yàrá tó bá ní ìtura pàdé ọkùnrin tó bá ní láyé ẹ eléyìí máa kọ́ ọmọ. olórí burúkú ni gbogbo yìí o lọ́tún sájà bu ẹ̀jẹ̀ ni olórí burúkú ni aláàjì ìran ṣé mo gbéṣẹ́ ran ni ṣé mo gbéṣẹ́ ran. ọmọ olóyún tó ní ìwé tó bí sí tó fẹ́ àlàyé ọlọ́jà fídíò ti yẹ kí n máa nọ́ọ̀sì oyún dákì àgbo. mi ò ní owó kan láti sọ fún ẹ fún aṣẹ́wó tó wà nínú bọ́ọ̀dù. báwo ọjọ́ sáà máa lọ má jẹ mi ò má ìdí bá ìdí ọkọ dáwọn ní wọn tún wọn náà jọ kí wọn tún oya please àti dìkan baby ọkọ mi ọmọ lèrè ìgbéyàwó orí ìfúra lọ́mọ. Easy. Honey, stop. No, kí ló ṣe kí ló ṣẹlẹ̀ kí ló ṣe náà. kó tó ṣẹlẹ̀ lọ́sàn-án yìí ó jọ mí lójú kan àlè lásán ló lóyún fún ẹ tó bínú tó fara ya tó balẹ̀ jẹ́ tó tọ̀ yìí jọ ń tó Ọlọ́run tó bá jẹ́ ìyàwó lílẹ̀ tó fẹ́ ní ṣùlọ́kà ló ṣe mistake bá èèyàn lò pọ̀ ó wá lọ lóyún kí ló bá ṣe. ìyàwó ilé mi tí mo fẹ́ ní ṣùlọ́kà èmi Ọlọ́run gbọ́ máa pa ọmọ tó bí máa tún wá para mi bẹ́ẹ̀ ni àwọn mẹ́ta lọ sóko ní sí pé èèyàn kan wà tó fẹ́ mú tí bá try tí mo bá rọmọ pa tí mo ríra mi pa àwọn dá mi lójú pé máa pa àwọn abilita sí máa make sure pé mo pọ̀ mọ́ mo para mi. àmì kí ló yẹ tó bèrè. kò sí nǹkan òun ń gbé ìdílé ẹ̀ pọ̀ lọ́sàn-án. ó yẹ kó pọ̀ torí mo ní opportunity láti mọ̀ bóyá èmi ni àbẹ́ mi kọ́ ó yẹ kó pọ̀. ọ̀rọ̀ àjẹ́ easy darling. Are you okay?
Sorry, gbogbo nǹkan tí mò ń ṣe yìí kò ń ṣe torí pé a ti fẹ́ra rí o. It's just absolute necessity. Sorry, Làbákẹ́, mo fẹ́ sọ nǹkan kan fún ilé mi. Sorry, láti bàtà ti break up. Mo ti ní time láti ronú gan. Conclusion mi lẹ́yìn pé kò sí èèyàn bíi tiẹ̀ nílé ayé fún mi. Ìwọ nìkan lẹni tọ́kàn mi fẹ́. And I love you very much. Mo mọ̀ pé o lè má believe me tí bá ń sọ because of àwọn nǹkan tí mo ti ṣe sẹ́yìn. But then mi ò mọ nǹkan tí mò ń ṣe ńgbà yẹn. Ṣùgbọ́n kó máa ń sọ pé èèyàn kì í mọ iye nǹkan tó ní until tó bá sọnù. Làbákẹ́, you're the one for me. Mo fẹ́ràn ẹ̀ dénú. Mo ò fẹ́ mọ̀. Mo ṣàní láti wà pẹ̀lú ẹ ní Làbákẹ́ jọ. Baby, please stop it. Just please listen to me. I never want to see you get hurt. I want to be the one to care for you. You know I care about you. You know. Stop it. Listen. You have to stop. Ìwò ó dẹ̀ gba inú ẹ̀ irú ọ̀rọ̀ òṣì ọ̀rọ̀ burúkú báyìí mi ò gbọ́ relé rí. alẹ́ ọjọ́ yẹn òun ló wá tó bá mi tí mò ń sùn lórí iṣẹ́ nígbà tó gbé mi délé tán ìdọ̀tún náà tún kì mí mọ́lẹ̀ tó bá mi sùn. Kí ló sọ? oyún ọjọ́ yẹn wà lélẹ́yìí o ìní tọ́ka sí pé èèyàn báyìí ló fún mi lójú yìí. rògbòdìyàn dé. ó lè yé pariwo kí yé pariwo. ọ̀rẹ́ tí a bá rí igi wárákọ́ tó ń dáná rú a máa yọ ni kò sí ṣíṣe kò sáìṣe a máa yọ oyún inú ẹ̀ yìí ni o. oyún wo lọ́rùn oyún oṣù mẹ́fà kí wàá yọ mi ò gbọ́ rẹ́. ìwọ ò gbọ́rẹ́ rí tí ò bá gbọ́rẹ́ rí èmi ti gbọ́ rí kódà mo ti fi ojú mi méjèèjì mo ti fi rí ṣùgbọ́n dìde nísinsìnyí báyìí kò jẹ́ ká máa lọ a máa lọ yọ ni o. owó tó mi jókòó ẹjọ́ ń bọ̀ ló ń lọ wọn á lọ yọ ní oṣù mẹ́fà tí ẹ máa gbọ́ náà ṣé ìwọ ti gbàgbé gbogbo ọ̀rọ̀ burúkú ìsọkúsọ tí dọ̀tún sọ sí mi la tó pè mí lágàn èmi wá jàjà lóyún tán ó tó wá ní kí wá yọ ó ní oṣù mẹ́fà kí kọ́ wá balẹ̀ ọmọ mi jẹ́ ó ṣe èmi ò yọ o. láti wọlé ẹni. Oh, problems shared,
báwo ni jókòó tẹ̀. Báwo Dọ̀tun sórí Dọ̀tun tí n bá sọ pé mi ò gbà láàyè ẹ látàárọ̀ òun purọ́ fún ẹni sórí nǹkan tó wà ń bẹ̀ èmi náà ti bá ìyàwó ẹ sọ̀rọ̀ ó dẹ̀ fi ń yé mi wípé àtò ò lè dánmọ́ wípé àṣírí tó wà láàrin ẹ̀yin méjèèjì nìyẹn wípé lóòótọ́ o òun dáríjì ẹ pẹ̀lú gbogbo nǹkan tó ti ṣe fóun ó ní but òun ò lè padà sílé ẹ mọ́. dádì ẹjọ́ torí Ọlọ́run mo fi bẹ̀ yín ẹjọ́ ṣe rí ẹ̀yin lẹ́bi ẹ̀yin lẹ lè pàṣẹ fún kó torí Ọlọ́run kó jọ kó padà sílé bí ó ṣe sí nílé mi yẹn gbogbo nǹkan mi ti dàrú pátápátá ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi bẹ̀ kó padà sílé lady the other one tí ẹ ń sọ yẹn àfàdúrà tí àwọn Yorùbá náà ló sọ pé adó tolúwa ò kì í mọ̀fọ̀ ẹjọ́ torí Ọlọ́run àfàdúrà tí ẹjọ́ ẹ bá mi bẹ̀. Dọ̀tun ó dàbí ọ̀rọ̀ títí ẹ ló ń yé mi tí tèmi ò yé ẹ ó gbàláyé tí mò ń ṣe ni ọmọ mi nù ò lè padà sọ́dọ̀ ẹ mọ́ ládùúrú gbogbo nǹkan tó ní ẹ ṣe fóun ó nùn ti dáríjì ẹ but ilé ẹ yẹn ó ti dèwọ̀ fóun. dádì ẹjọ́ torí Ọlọ́run ẹ lè pàṣẹ fún un ẹ wo ojoojúmọ́ ni mo fi ń sunkún nu lé mi ẹjọ́ torí Ọlọ́run ẹ mú mi bí ọmọ ni mo ṣe wá ń bá yín ẹ má jẹ́ kí èmi náà pàdánù ẹ̀mí mi báyìí tí ò bá sínú ilé mo lè pàdánù ẹ̀mí mi ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́. wo ṣo fẹ́ gbọ́dọ̀ tún èmi pẹ̀lú ẹ mi ò ní fẹ́ ká jà mi ò ní fẹ́ ká jà àsìkò ara lè sì orí pé ẹnu iṣẹ́ ló ti wá bá mi sórí iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ yẹn ó yẹ ká ti wà ní window level báyìí in fact ẹni tó ní ó ń fún mi ní pressure ó dẹ̀ rí pé foundation la ṣe wà jọ nítorí Ọlọ́run mi ò ní fẹ́ kí n pẹ̀lú ẹ̀ wojú ara wa lóòótọ́ ọkọ ọmọ mi ló jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ because ó ń jẹ́ kó yé mi pé òun ò lè padà sílé ẹ mọ́ so jọ má bínú o lè máa lọ sí. ìṣòro lè dé o ẹ ṣe ra yín lọ́kàn òye ìṣòro lè bẹ̀ yín wò má rojọ́ ẹ fẹ́ nìyàn ṣùgbọ́n pretty baby ẹ̀yin jú mi o I'm sorry olówó orí mi baby ọkọ mi olówó orí mi baby ọkọ mi. Agbóhùn ìyá tẹ̀. kí ló bí ọkùnrin àbóbìnrin. Ọkùnrin. èmi ló jọ ètí mi sọ fún yín. àgọ́ mi ó ṣe máa jọ yín láti wọ́n sí àwọn náà ṣì wà lọ́dọ̀ wọ́n ń try láti clean up. ok it's a problem. bí a ti ti 30 minutes wọ́n á ti ṣe pẹ̀lú ẹ̀ lè lọ yọjú sí ọ̀rẹ́. kí ló ṣẹlẹ̀. no a kò sí nǹkan kan mà. ẹ sọ ọkọ tó bá dé fún mi. no nothing. ẹ jọ̀ọ́ mo fẹ́ lọ wò ìyá àtọmọ. no àwọn náà ṣì wà lọ́dọ̀ wọn dress fún wọn. ya ọ̀rẹ́. ẹ já àyọjú sí wọn. ẹ má wọrí wa ẹ lè lọ. ẹ kò tí ẹ ní sáà fún lágbára Ọlọ́run ti bá wa gbé lè náà. mo ti sọ fún ẹ ilé mi lọmọ máa jọ. àná mi níbo ló ti máa jọ yín. mi ò sọ pé ọkùnrin. ẹ mọ̀ pé tó bá fò fẹ̀rẹ̀ kúrò lé bàbá ẹ̀ tó bá lọ jọ wọ́n lè jẹ́ kí ni ká ti pè é. ilé bàbá lọmọ máa jọ. ẹ̀yin méjèèjì láì. ó ṣì wà lórí ẹkún yìí ó ní ìdìbò orúkọ báyìí náà Àlàbákẹ́. Dr. Délé ìsinmi yẹ kí Dọ̀tun mọ̀ pé ó máa ṣe DNA test mi Dọ̀tun kọ́ ló dá gbogbo nǹkan tó wà lẹ́yìn lẹ̀ tó bá ń ṣe òun ló tì mí síta ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí máa ṣẹlẹ̀ ni ó wá ṣẹlẹ̀ tó ń ṣe wá náà tàbí mò ń fẹ́ ṣe DNA test èmi ò ready for any test o mo ṣe wáyé màá ra gbé ọmọ mi màá dẹ̀ máa lọ
will live Dọ̀tún's life for good. No. Làbákẹ́, sórí ọ̀rọ̀ DNA test fi gbogbo yẹn lẹ̀. Èmi àtọkọ ẹ̀ àtijọ́ sọ. Ó ní kò ní anything ṣe. Any result yóò kó lè jáde. Kò disturb wọn dẹ. Dr. Délé. Ẹ mọkọ mi ni. Ẹ tí mo Dọ̀tún. Dọ̀tún tó jẹ́ pé àlè lásán ṣe bẹ́ẹ̀ náà wà ń bẹ lọ́jọ́ kìíní àná tó ń display mi báyìí. Àlè lóyún fún Dọ̀tún ẹ̀rí nǹkan tí Dọ̀tún ṣe. Ká má wá sọ ìyàwó ilé. Kò sí. Làbákẹ́, mo àgbéjọkọ ẹ̀ ni. But mo mọ nǹkan tí mo ń sọ. Mo mọ gidi gan, mo mọ ọkọ ẹ̀ ju bó ṣe lérò lọ. Fọkàn ara ẹ̀ balẹ̀, kò sí any problem. Lórí ọ̀rọ̀ má nira ẹ̀ lára rárá. Or result or no result, a kò ní wúlò fún wa. Ṣùgbọ́n Làbákẹ́, mo mọ nǹkan tí mo ń sọ. Bó ṣe ní sùúrù. Yeah. All right. Unfortunately, we were called a long way. Jesus. Oh my God. Jesus. Wait. Seriously, things are already here. Ó ti wà okay bye. Ó lè bímọ. Yeah, ó ti lè bímọ. Are you serious? Omi. Yeah, ó ti wà okay bye. Mo ti lè. Good. Oh my goodness. Father, thank you. Thank you so much. God bless you. I really appreciate it. God, you are great. Yeah. Jesus. Yeah. I need that to celebrate. Honey, you shop over, okay? No, èrò kan wá sí mi lórí ìsìn ìjà rẹ̀. Doctor. Yeah, okay. Congrats. You're welcome. Bravo! God! Olólùfẹ́ adé orí ọkọ mi. Ayé tó mi o. Olólùfẹ́ adé orí ọkọ mi. Ìfẹ́ mi. Ayé tó mi o. Olólùfẹ́ adé orí mi. Ìpìlẹ̀ òtítọ́ o. Mọ́lẹ́rẹ̀ o. Torí ọ̀la. Olólùfẹ́ adé orí mi. Ìpìlẹ̀ òtítọ́ o. Mọ́lẹ́rẹ̀ o. Torí ọ̀la. Ọ̀la ló ní ìpìlẹ̀. Ìpìlẹ̀ ló lọ́la. Lórí ìpìlẹ̀ lọ́la dúró lé o. Ṣé o olólùfẹ́ adé orí mi? Ọkọ mi ìfẹ́ mi. Ẹyinjú mi o. Olólùfẹ́ adé orí mi. Ọkọ mi ìfẹ́ mi. Ẹyinjú mi o. Olólùfẹ́ adé orí mi. Èrò obìnrin kúkúrú ni o. Onífúnkan bí ejò mọ̀ ní wá o. Torí náà la ṣe ní ká ṣòótọ́ pẹ̀lú ọ. Olólùfẹ́ adé orí mi. Ọkọ mi yé o. Ẹyinjú mi o. Àti jẹ́gbọ́n. Olólùfẹ́ adé orí mi. Flow like the river in my heart. Olólùfẹ́ adé orí mi. Ojoojúmọ́ lèrò ń gbọ́kàn mi. Flow like the river. Olólùfẹ́ adé orí mi. Ọbẹ̀ mú mi níkùn àgbà. Àgbà mi kàn sínú mi. Olólùfẹ́ adé orí mi. Ohun yóò kò jẹ́ kó ṣẹlẹ̀. Olólùfẹ́ adé orí mi. So far you married, problem ṣẹlẹ̀. Olólùfẹ́ adé orí mi. Má ṣe dáàbò ṣe. Má má gbé sákòlẹ́ nìkan. Olólùfẹ́ adé orí mi. Sọ fún wo ẹnì kejì rẹ̀ màmá. Olólùfẹ́ adé orí mi. Ọkọ mi ìfẹ́ mi ẹyinjú mi ò ṣe bàbá adé orí mi. Ọkọ mi ìfẹ́ mi ẹyinjú mi ò àti jẹ́ bá ọkọ mi.